ẹlòmíì ò mọ̀ wípé láti pàṣẹ orúkọ láti máa mọ ibi tí nǹkan ti ṣẹ̀ wá. Ó wá ń yà mí lẹ́nu wípé àwọn èèyàn dúdú àti máa jẹ́ orúkọ abínibí wa ó wá di ìnira fún wa. Ẹ lè bá rí ará Arab kó sọ ọmọ ẹ̀ ní Adépọ̀jù àbí Ọláyímiká, kò sí bó orúkọ yẹn ṣe lè dùn tó léde yín, wọn ò ní ẹ̀fà sọmọ wọn. Ó pè wọ́n kó jẹ́ Ibrahim, kó jẹ́ Muhammed, kó jẹ́ Abdultalib, kó ṣàmà jẹ́ orúkọ oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ní èdè abínibí wọn. Ó kẹ̀tù dùn mọ́ ará China kẹ́ máa gbọ́ ẹ̀hìn yahohi gbogbo ẹ̀ kọ́ máa orúkọ abínibí wọn, èdè abínibí wọn ló máa fi néèmọ̀ ọmọ tó bá bí. Ẹ lè rí ará Europe kó máa néèmọ̀ ọmọ wọn ní orúkọ èdè ibòmíì. Ó ṣe wá wọ́pọ̀ nílẹ̀ adúláwọ̀. Ó pè èyìnbó kó néèmọ̀ ọmọ ẹ̀ ní sound iyẹ̀pẹ̀, tí ilẹ̀ Yorùbá ọ̀tẹ̀ lè fún ọmọ iyẹ̀pẹ̀ bíi ti báwo. Iyẹ̀pẹ̀ bí àìmọye football player mi tẹ́ máa wo jẹ́sí, ẹ máa wo orúkọ ẹ̀ lé ẹ̀yìn jẹ́sí ẹ̀, ẹ máa rí sound, ẹ máa rí water, ẹ máa rí kinní kan. But orúkọ ilẹ̀ Yorùbá ó ní meaning, but still yet àwa ta ni orúkọ yẹn àwa gbé sórí èdè lédè. Okay, ó wá yà lẹ́nu àwọn ọmọ Yorùbá wọn á máa jẹ́ Ibrahim, Kasimu, Risikatu, Christiana, Mary. Ẹ dẹ̀ sọ pé ẹ ti sọ ìdánimọ̀ yín nù báyìí, ẹ ti sọnù o. Ẹ̀yin gan ṣe Ọlọ́run lè jẹ́ kí Ọlọ́run lè ṣe yín rí wá rí báyìí, torí à ń wá yín látọjọ́ ya àti ìmọ̀ tracy sí yín gbà tó jẹ́ pé identity ẹlòmíì lẹ gbé sórí. Báwo la ẹ fẹ́ dá yín mọ̀? Ọ̀rọ̀ yóò yàtọ̀ sí èèyàn tó wà nínú ẹ̀há tó ń jáde lọ. Bó tẹ̀ jẹ́yàn pupa ni kó jára alábàágbé wa ni a lè mọ̀, bó tẹ̀ wulẹ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ wa a lè mọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ní orúkọ tẹ́lómi ti sọnù nìyẹn. Ó dàbọ̀. Akéde tún sọ eléyìí náà. Ẹ tún pàdé mi ní orí tọ́pìkì mi.